mulero, papọ mulero, papọ mulero TV. Ìṣe ilẹ̀ Yorùbá, ọba ni olórí gbogbo ohun tí a bá ń ṣe nílẹ̀ Yorùbá. Gbogbo ẹ̀sìn yòówù kí wọ́n máa ṣe ní ìlú, ọba ni olórí wọn. Nígbà táwa àwọn yìí ń gbọ́njú nílẹ̀ Yorùbá, àti ẹ̀ ń dá ìyàtọ̀ mọ̀ sánsan nínú ọ̀rọ̀ ẹ̀sìn nínú àjọlò wa. Torí nílé ibi tí wọ́n ti bí ìyá tèmi, Ifá ni wọ́n máa bọ́ ń bẹ̀, nílé Àjàlá Òru nsàlẹ̀ Ọ̀yọ́. Nínú ààfin tí wọ́n bí mi sí, gbogbo ẹ̀sìn ló péjú bẹ̀, àtọmọ onífá, àtọmọ aláwo, àtọmọ mùsùlùmí, àtàwọn tí wọ́n ń lọ ṣọ́ọ̀ṣì, àjọ máa ṣeré ni. Àìtí ẹ̀ béèrè lọ ara wa pé irú ẹ̀sìn wo lẹ̀ ń ṣe. Bàbá aládùúrà kan kẹ̀dà máa ṣe rò pé. Bí ayẹyẹ bá dé tí wọ́n wọ aṣọ àǹkó, gbogbo wọn aṣọ kan náà wọ́n jọ wọ̀, nínú àwo kan náà ni wọ́n ti máa jẹun. Níta wà gbọ́njú bá nù. Láìlá ìlàlá ò kọ́lọ̀ má bàyọ̀ wá jẹ́. Ìyanu ló jẹ́ fèmí o, ìbànújẹ́ ló sì jẹ́ pẹ̀lú. Torí pé gbogbo àwọn ẹ̀sìn tá à ń sìn wọ̀nyí pátá, kò sí kan nínú wọn tó kọ́yàn ní pé kó lọ di olódì aládùúgbò rẹ̀, àbí kó dọ̀tá alájọgbé rẹ̀, àbí kó mú àwọn ọmọ ìyá rẹ̀ ní ẹni tí ò ní kí mọ́ nítorí ọ̀rọ̀ ẹ̀sìn. Nígbà wa òṣèlú ẹlẹ́gbẹ́ tí ẹ̀ délẹ̀ Yorùbá, tí àbárò pé yóò fọ́ àjọṣe wa kò fọ́. Nǹkan kan ń pa gbogbo wa láyà ní ilẹ̀ Yorùbá, òun náà ni pé kí ìjẹ ẹ̀sìn má bàa ṣẹlẹ̀. Àwọn nǹkan kan tí ń ṣẹlẹ̀ tọ́ka sí wípé tá a bá ṣọ́ra ó lè ṣẹlẹ̀. Kò sọ́nà tó hàn nígbà láti lè dalẹ̀ Yorùbá rú, a sì nígbà fún wọn ní. And wọ́n mọ̀ pé ẹ̀sìn ìjà tó ń jà káàkiri àgbáyé, òun ló rọrùn jù láti fa wàhálà bá gbogbo àwọn èèyàn tó wà láyé. Ṣùgbọ́n tiwa ni pé ká má jẹ́ kí nǹkan burúkú kó wọ àárín wa o. Ọmọlúàbí ẹ̀tají ẹ mọ́ sàṣùpara ẹ mọ́ sàṣùpìyè mọ́. Ọmọ Odùduwà tí ń bá wọn tẹ̀sìn mùsùlùmí ọjọ́ pẹ́, kò sì sédè àìyedè láàrin mùsùlùmí àtẹlẹ́sìn àbáláyé. Ìgbà tẹ́lẹ́sìn kìrìsìtẹ́nì náà sì tún dé, àtẹlẹ́sìn mùsùlùmí àtẹlẹ́sìn àbáláyé àtẹlẹ́sìn kìrìsìtẹ́nì wọ́n ń bára wọn ṣe, wọn ò bára wọn jà, bẹ́ẹ̀ sì ni wọn ò bára wọn ta. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ilẹ̀ Yorùbá, bí a ṣe ń pa ẹran iléyá tá à ń fún mùsùlùmí ní ẹran iléyá náà là ń fún ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ní ẹran iléyá tá à ń fún àwọn ẹlẹ́sìn àdáyébá náà ní ẹran iléyá tí gbogbo wa jọ ń ṣọdún. Ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé àwọn ọmọ ìyá wa ilẹ̀ Yorùbá tí wọ́n jẹ́ ẹlẹ́sìn Kristi, wọ́n ń sọ ẹran iléyá wa nù sínú dustbin ni. Àwọn eléyìí alágbà òdì ẹ̀sìn ni wọ́n. Bíbélì gan ò sọ bẹ́ẹ̀ pé ká kọ irú ẹran bẹ́ẹ̀ tí ìbá ti ṣẹran tí wọ́n fi rúbọ sóòṣà. Kò sóhun Bíbélì tó lè sọ pé Bíbélì sọ pé kóun kọ ẹran tí wọ́n dúnbú, tí wọ́n fi ókọ Ọlọ́run ṣàdúrà sí, tí wọ́n fún òun gẹ́gẹ́ bí àmì ìfẹ́. Èmi ń tèmi jókòó yìí, Ọlọ́run ló máa yẹ ẹran léyà tó ń wọlé yìí. Kò sì pa ń lórí, kò rún mi nú, torí mo mọ̀ pé ẹ̀bùn ìfẹ́ ni, jíjẹ sí ni, lọ́dọọdún báwọn sì ni. Báwa náà bá sì ń sọdún, tọ́yọdún Kérésìmesì bá dé, inú ọgbà wa yìí kò sí ọdún tí èèyàn tó lé ní 1000 kan èé wá bẹ̀, àìsí ìbéèrè ẹ̀sìn wọn. Á dáa púpọ̀ kí àwọn ìsìn kan máa bú ìkejì àbí ìkẹta pé bó ṣe ń ṣe tiẹ̀ kò dáa, bó ṣe ń ṣe tiẹ̀ Ọlọ́run lòdì sí, bó ṣe ń ṣe ìyẹn ò dáa.
fún ìwà ọmọlúwàbí tó jẹ́ ti Yorùbá ká mú yẹn kúrò ó ṣe pàtàkì. gẹ́gẹ́ bí ẹgbẹ́ àpapọ̀ gbogbo àwọn mùsùlùmí àwa ò fẹ́ kí ìjà ìtàjẹ̀sílẹ̀ ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tàbí anywhere ní gbogbo ilẹ̀ Nàìjíríà la ṣe kégbàjarè yìí síta. àti wọnú ara wa púpọ̀ ju kí ọ̀rọ̀ ẹ̀sìn kó yà wá nípa lọ. bó tiẹ̀ jẹ́ wípé àwọn ẹlẹ́sìn kan wọ́n máa ń gbà sódì nígbà míì ní Ṣàgámù ń bí níwájú ilé tèmi ó sì kọjá láàárọ̀ yìí ọ̀gbẹ́ni náà máa ń gbé mẹgafóònù sẹ́nu pé gbogbo ẹ̀yin ẹlẹ́sìn ìbílẹ̀ ti èṣù nìyí, gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ kìrìsìtẹ́nì tẹ́ ń bọ̀rìṣà ti èṣù nìyí, ṣùgbọ́n gbogbo èyí tó ń sọ yẹn tí ẹ̀ nìyẹn ò bá ẹnìkankan wí nù wá bó ṣe yé e mọ́ ló ṣe ń sọ ti ẹ̀ yẹn. Ẹlẹ́sìn ìbílẹ̀ kan ò lè gbọ́rú nǹkan bẹ́ẹ̀ yẹn kínú bí. Àmì ò dẹ̀rọ̀ pé ó yẹ kí irú nǹkan bẹ́ẹ̀ yẹn máa dùn àwọn ẹlẹ́sìn yòókù. Jésù ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé kán máa gba àdúrà pé ìwọ Ọlọ́run ọba ìfẹ́ tìrẹ ní kí a ṣe láyé bí wọ́n ti ń ṣe ní ọ̀run. Ọlọ́run dẹ̀ sọ fún wa nínú Al-Qur'an kí wọ́n máa sọ pé iyyaka na'budu wa iyyaka nasta'in. Ìfẹ́ tìrẹ Ọlọ́run ọba la máa ṣe láyé gẹ́gẹ́ bó ṣe pa wá láṣẹ. Tí ẹnu àwa ẹlẹ́sìn Kristi ẹlẹ́sìn Mùsùlùmí bá papọ̀ wípé ìfẹ́ tí Ọlọ́run ọba ló yẹ ká ṣe láyé kò yẹ ká máa dira wa lọ́wọ́ nípa ọ̀rọ̀ ẹ̀sìn. ẹ̀sìn Jésù ó ní àlàáfíà mi lèmi fi fún yín, ikọ̀ àlàáfíà ọmọ àlàáfíà ló fi wá ṣe, ẹ̀rí àlàáfíà ló fẹ́ ká máa jẹ́. nígbà tí ànábì Muhammadu sallallahu alayhi wa sallam tó náà dé ní tó fi kọ́ gbogbo àwọn ọmọ tó tẹ̀lé ó ní pé wọ́n bẹ̀rù Ọlọ́run, kí wọ́n hùwà rere, kí wọ́n ó sì nífẹ̀ẹ́ ọmọnìkejì wọn. tá a bá sì ṣọ́ra tá a bẹ́ẹ̀ gbà kọ́rọ̀ ẹ̀sìn ó sọ kó ba àjọṣe wa jẹ́. ojú àwa fúnra wa ọjà níran wa yìí igi oró la sì gbìn lẹ̀ fún àwọn ọmọ wa. Ẹ̀sìn Kírísítẹ́nì Jésù ó ní ibi tó ti yọ nínú èdè Ògbè, bẹ́ẹ̀ náà ni ẹ̀sìn Mùsùlùmí ní ibi tó gbà jáde nínú òtúrá méjì. ọ̀rọ̀ kí ẹ̀sìn máa bára wọn jà kò sí inú Ifá. àwa la fura o torí ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ látẹ̀yìn odi, ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ àjòjì, ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ tó ń dorí ọ̀rọ̀ Ọlọ́run kodò. A ò gbọ́dọ̀ kọ̀ fún ẹnìkan láti ṣẹ̀sìn rẹ̀. Ọlọ́run ọba sọ ní Al-Qur'ani lakum dinukum waliya din. Ìwọ máa ṣẹ̀sìn tiẹ̀, jẹ́ kémi náà máa ṣe tèmi, ká bu ọ̀wọ̀ fúnra wa. èmi gbà pé ara ń tó fa rúdurùdu tí ń wọlé bọ̀ yìí ni pé ògiri wa ti lanu, aláǹgbá ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ ó sì ti ráyè wọbẹ̀. àwa ọmọ oníǹkan láwà fura torí bí pánsá wa ò bá fura yóò jà náà. kóńkó jábélé kò ran ọ̀rọ̀ wa nílẹ̀ yìí o àfi ká fọwọ́sowọ́pọ̀. èrò bámúbámú ni mo yó bí o mọ̀ bẹ́ẹ̀ lòmí ò tí ì jẹ àkóbá ni yóò fi bí o. ní ọdún tó kọjá lọ yìí àwọn mùsùlùmí ti yí dì bọ̀, èmi lọ pàdé wọn, kábíyèsí aláàfin ikú bàbá yèyé àti gbogbo èèyàn àjọjó wọnú ààfin ni. èyí ò sì sọ mí di ẹlẹ́sìn mi, ṣùgbọ́n ó fi ìfẹ́ mi sí àwọn èèyàn mi hàn pé mo bá wọn yayọ̀ ọdún tiwọn, orí ìwájọ kádún àjọ ń yayọ̀ ọdún ni. ṣé gbogbo àwọn tí wọ́n ń wá sínú ọgbà mi ní ìtìyàn lé lẹ́gbẹ̀rún èèyàn tí wọ́n ń bá mi yọ̀ nígbà ọdún kérésìmesì, ṣé ìyó ń sọ wọ́n di ẹlẹ́sìn mi? ìbá ń fìfẹ́ hàn síra wa ni ká lè jọ gbáyé ìrọ̀rùn, ká lè jọ gbáyé ìdùnnú, kí ire ó lè jọ sun gbogbo wa bọ̀. Èyí tí Ọlọ́run ọba pèsè fún wa, tọ́lọ́run ọba jogún fún àwa Yorùbá, ká máa lò lọ́nà tí a ó fi tún máa tẹ̀síwájú, tá ó máa jẹ àǹfààní rẹ̀ láàrin ara wa, ṣùgbọ́n kì í ṣe pé kí àwọn ẹlòmíín náà máa jẹ inú àǹfààní ọ̀hún. bó bá wá jẹ́ bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ àyíká àwọn tó fẹ́ ráríwọ̀ wá láàárín yìí ó fẹ́ sọ wá dohun tí a kò kì í ṣe àtohun tí a kò jẹ́. ọmọ Odùduwà ẹ ronú, ọmọ káàrọ̀ òjíire sọjí. Gbogbo èèyàn ló mọ̀ pé Boko Haram wọ́n kàn ń pera wọn ní mùsùlùmí ni wọ́n ń ṣe mùsùlùmí. Tí wọ́n bá jẹ́ mùsùlùmí ni wọ́n ò ní máa wọ mọ́ṣáláṣí láti máa dúnbú àwọn mùsùlùmí. Bèlèté tí wọ́n fi wọnú chọ́ọ̀chì láti lọ pa àwọn ẹlẹ́sìn Kristi. ẹ má kò sí tó fa kẹ máa bára yín jà ńlẹ̀ yìí. tẹ́ bá ṣe
ṣé ẹ̀yin náà ní farapa. ẹ̀sìn kankan ò kọ́ ọ̀yàn pé kọ́ lọ fi tipátipá mú ẹnì kankan sin lọ́hùn torí ọlọ́run lè gbìjà ara ẹ̀. ẹ̀sìn kan ò pé